agbẹnusọ igbákejì ààrẹ àná lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ìyẹn pásítọ̀ ọláolú àkàndé ó mà ti tú àṣírí tuntun ó sì ti tan ìmọ́lẹ̀ sí ìdí tí olórí oko orílẹ̀‐èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu tó fi gba iṣẹ́ lọ́wọ́ ẹni tó súnmọ́ tó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ ìyẹn mínísítà ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí tó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ìyẹn wálé ẹ̀dùn tí láolú àkàndé tó sì tú àṣírí àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ láàrin wálé ẹ̀dùn àti ààrẹ bọ́lá ahmed tinubu lábẹ́lẹ̀ èyí tí ọ̀pọ̀ èèyàn tí kò mọ̀ ẹ rántí pé inú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní ìròyìn kàyéfì àti ìròyìn náà tó jẹ́ ìyàlẹ́nu ńlá ni ló jálulẹ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nígbà tí ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní office of the secretary to the government of the federation iná fi àtẹ̀jáde síta pé ààrẹ bọ́lá ahmed tinubu ó ti gba iṣẹ́ lọ́wọ́ wálé ẹ̀dùn gẹ́gẹ́ bí mínísítà ọrọ̀ ajé tó sì ti fi ẹni tó jẹ́ olórí àti alága ìgbìmọ̀ ààrẹ tó ń rí sọ̀rọ̀ owó orí nàìjíríà ìyẹn ọ̀gbẹ́ni táíwò oyèdélé tó ti fi rọ́pò wálé ẹ̀dùn tó sì jẹ́ pé níṣe lọ́pọ̀ yẹn ṣe hàhà nítorí pé àárín wálé ẹ̀dùn àti tinubu gúrégé kọjá sísọ wọ́n sì jíjọ́ ń bá àjọṣepọ̀ wọn bọ̀ ọdún tipẹ́ kódà wálé ẹ̀dùn náà ló ṣe kọmíṣánná ọrọ̀ ajé ìpínlẹ̀ èkó lásìkò tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ṣe gómìnà èkó lọ́dún 1999 sọ́dún 2007 nítorí wálé fà á tí tinubu tó fi yẹ̀yẹ́ wálé ẹ̀dùn tó gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní kò yé ọ̀pọ̀ èèyàn bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìròyìn náà ti ń gbé jáde nípa tó fà á táwọn èèyàn ń sọ oríṣiríṣi nǹkan ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ètò ti di ariwo ńlá nílé iṣẹ́ ààrẹ wọ́n padà fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ààrẹ bọ́lá ahmed tinubu ọ̀gbẹ́ni báyọ̀ ọ̀nànúgà wípé kò sóòótọ́ nínú ìròyìn tí wọ́n kọ́ gbé jáde pé tinubu gba iṣẹ́ lọ́wọ́ wálé ẹ̀dùn ni ó ní níṣe ni wálé ẹ̀dùn olùkọ̀wé fipò sílẹ̀ o nítorí ara rẹ̀ tí ò yá ilé rẹ̀ tí ò yá ó sì fẹ́ lọ tọ́jú ara rẹ̀ ló jẹ́ kó kọ̀wé fipò sílẹ̀ tí kì í ṣe pé tinubu gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ tàbí yẹ̀yẹ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn bá ṣe ń gbé kiri tá onígbà tóun náà ń dá sí ọ̀rọ̀ yìí láolú àkàndé nínú ọ̀rọ̀ tó sọ lórí tẹlifíṣàn Channels ni ló jẹ́ kó dì í mọ̀ pé àárín wálé ẹ̀dùn àti tinubu ti gúnrégé láti ọdún tó kọjá ó ní nítorí pé ààrẹ bọ́lá ahmed tinubu ti fẹ́ máa gbé táíwò oyèdélé àti ọ̀gá àgbà àjọ tó ń gbowó orí orílẹ̀-èdè nàìjíríà zakios adédèjì ó ló ti ń gbé wọn lé lórí nítorí orí wọn bí ọ̀dọ́ torí wọn pé tásìtò jáfáfá ó ní gbogbo ohun tí àwọn méjèèjì bá ti sọ lórí ọ̀rọ̀ ajé ẹni tinubu ń gbà tí kò gbọ́ ọ̀rọ̀ wálé ẹ̀dùn ìtàn ló ń dun wálé ẹ̀dùn tó sì rí pé ó ti fẹ́ sọ òun di ẹ̀dùn arinlẹ̀ nínú ìjọba ẹ̀ gbogbo eléyìí ìní wọn ló jẹ́ kí wálé ẹ̀dùn náà kájọṣepọ̀ wọn àti tinubu kó má gúnrégé kó tó wá di pé tinubu ó gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó sì tún ní ìlera wálé ẹ̀dùn tí kò pé dáadáa ètò lọ gba ìtọ́jú sílẹ̀ ló tó kọjá ó wà lára nǹkan tí tinubu fi wò pé àsìkò ti tó